tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ó ń jáde tàbí tí mo wò láàárọ̀ yìí lórí social media, tó bá jẹ́ òdodo ọ̀rọ̀ ni, àfi kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí àfi kí a kún fún àdúrà ká dẹ̀ ké pe Ọlọ́run gidigidi. Ẹ má gbàgbé pé mo ní tó bá jẹ́ òótọ́ ni o, torí pé ó jọ gàté kò jọ gàté, ó fi ẹsẹ̀ méjèèjì ó fi tiro. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ tí tá à ń rí káàkiri, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ẹ̀yà Fúlàní. Bí má sọ pé ẹ̀yà Fúlàní, darandaran wà nínú wọn, agbésùnmọ̀mí ó wà nínú wọn, àwọn tó ń gbé nígbé àlàáfíà ẹ jẹ́ ká sọ pé ó wà nínú wọn. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù tá à ń gbọ́ káàkiri, gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ káàkiri kò sí lẹ́yìn àwọn ará bí tá à ń sọ yìí. Tó bá wá rí bẹ́ẹ̀, ìjọba kì í fẹ́ gbọ́ pé èèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀yà míì bó ti wulẹ̀ kó jẹ́ òótọ́ tó, torí tó bá jẹ́ pé wọ́n máa ń fẹ́ gbọ́ ni àtúnṣe ó ti wà. Tó bá jẹ́ wọ́n gbé ní ìgbé tí ìran kan ò jù kan lọ tí bí ò jù bí, àtúnṣe ó ti wà. Èmi ò wá pe ìpè ogun o, èmi ò sì pe ìpè wàhálà. Ohun tí mo rí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí, nǹkan tí mo rí lórí social media. Tí n bá wò dáadáa láàárọ̀ yìí ni mo ṣe àkíyèsí kan nígbà tí mò ń wo nǹkan tó ń lọ. Ẹnìkan ṣe ètò kan ńbẹ̀, nínú ètò yẹn ló ti sọ̀rọ̀ wípé àwọn èèyàn kan wọ́n ń kó àwọn nǹkan ìjà ogun wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Èmi ò fẹ́ gbàgbọ́. Ìdí tí mi ò ṣe fẹ́ gbàgbọ́ ni wípé kò síbi tí kò sí agbésùnmọ̀mí, kò sí ẹ̀yà tí kò sí agbésùnmọ̀mí. Kò ní dàbí ẹni wípé èèyàn ń sọ pé ẹ̀yà kan ló ń ṣe kinní kan, ṣùgbọ́n tá a mọ̀ láàmọ̀, gbogbo wa pátá la mọ̀ pé àwọn kan ló ń hùwà agbésùnmọ̀mí tá à ń sọ yìí. Ẹ jẹ́ á kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé wọ́n tiẹ̀ padà tú arákùnrin olórí ọ̀dọ́ àwọn Afẹ́nifẹ́re, wọ́n padà tú sílẹ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ṣá, lẹ́yìn ẹ̀ wọ́n ti jí ẹlòmíì gbé. Lóòótọ́ kò síbi tí àwọn èèyàn ti ń hùwà agbésùnmọ̀mí tí ò lọ́wọ́ onílé nú. Gbogbo àwọn onílé tán wà nínú àwọn tó ń ran àwọn agbésùnmọ̀mí lọ́wọ́ lọ́lọ́run rí béèyàn ò rí wọn. Ṣùgbọ́n kò lè jẹ́ èèyàn lásán náà, àwọn náà ò lẹ́ni lẹ́yìn. Bájà ò bá lẹ́ni lẹ́yìn kò ní pọ̀ bọ̀ láwọn tí wọ́n ń fi ẹ̀mí àwọn ọmọ ìyá wọn tí wọ́n fi ń ta káìtì. Arábìnrin tó tiẹ̀ ṣètò sọ̀rọ̀ kan, ó ní ṣé ibi tí Muslim ticket tó fẹ́ bá wa dé rèé, ó ní ṣé túmọ̀ ẹ̀ leléyìí. Èmi kọ́ ni mo máa sọ, ẹ máa padà fẹnu ó máa padà fẹnu ara ẹ̀ sọ̀rọ̀, ẹ máa gbọ́. Ẹ jọ̀ọ́, níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí? Tó bá jẹ́ lóòótọ́ làwọn agbésùnmọ̀mí àtàwọn tó fẹ́ da orílẹ̀‐èdè rú kan ni wọ́n ń fi bàálù kó irinṣẹ́, èmi ń wò pé ìyẹn nǹkan ìjà ogun só ṣeé ṣe ṣá kí àwọn aláṣẹ ètò ọkọ̀ òfurufú kan mọ̀ bó ṣe ń wọlé. Ẹ jọ̀ọ́, só ṣeé ṣe bẹ́ẹ̀? Tó bá jẹ́ pé ó ṣeé ṣe bẹ́ẹ̀, ibo ni wọ́n gbà wọlé? Tó bá jẹ́ kò ṣeé ṣe bẹ́ẹ̀, ṣé ká nírọ́ lárábìnrin yìí ń pa ni? Bó bá wá jẹ́
a fẹ́ rò wípé ó ṣeé ṣe bẹ́ẹ̀ kí bàálù máa wọlé káwọn aláṣẹ ó mọ̀mọ̀. Ẹjọ́ ṣé kò ní àbọ̀dè nínú? Ṣé kò sí àwọn tó ń darí ọkọ̀ òfurufú mọ́? Ṣé ọkọ̀ òfurufú ti di nǹkan tó lè rìn nígbà tó bá wù kó sì wọnú ìlú kan kó máa já nǹkan ìjà ogun? Ẹ̀ ń wòran pàápàá jùlọ ẹ̀yin àáfàá alákatakítí tó jẹ́ pé jà ní lórí social media a sì ń wúyẹ́ ẹlẹ́ẹ̀gbọ́. Tó bá jẹ́ lóòótọ́ ní ìròyìn tá a gbọ́ yìí ní tọ́mọbìnrin yìí sọ yìí tó bá jẹ́ òótọ́ ni, ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ ẹ̀yà kọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí mọ́? Ṣé ẹ mọ̀ pọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí mọ́? Mi ò fẹ́ kí fídíò yìí ó gùn nítorí gbogbo ẹ̀ náà ni ẹ ti gbówó lé. Àwọn tó nífẹ̀ẹ́ wa ni wọ́n fi dátà wò wá, gbogbo ẹ ti polúkúmuṣu, kò sọ́nà àbáyọ. Ìdààmú ti dé báwọn èèyàn, ìbànújẹ́ ti dé báwọn èèyàn, ẹ̀yin dẹ̀ rẹ́rìn inú yín ń dùn. Ọlọ́run kábíyèsí Olódùmarè. Ṣé lóòótọ́ làwọn kan ni wọ́n fi bàálù kó nǹkan ìjà ogun wọlé? Níbo ni wọ́n ń wọlé sí? Kí ni wọ́n fẹ́ gan? Kí ni wọ́n fẹ́ gan o? Ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn wà ń bẹ o. Àwọn bàbá wa mi ò fẹ́ dákọ, àwọn kábíyèsí, àwọn aláyélúwà lọ́tún lósì, Ọlọ́run mà rí yín. Bàbá ń sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pé kó wà ní ṣọ̀kan, tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà tí ogun sì ń kó àwọn ìran kan lọ, tí àwọn tó jẹ́ olórí ìran yẹn tí wọ́n dẹ̀ ń wo àwọn tí wọ́n ń jẹ́ olórí fún, tí wọ́n ń wò wọ́n ràn tógun fi ń kó wọn lọ. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, ìgbà wo ni ogun ò ní kó àwọn náà? Ṣé wọ́n rò wípé àwọn ti yọ́ ń bẹ̀? Àwọn ará bí ó wá dá àwọn sí láwọn tó fẹ́ gba ilẹ̀ bàbá wọn. Ẹ gbàgbé ìtàn Ìlọrin, wọ́n yọ history kúrò nínú ìwé táwọn ọmọ ń kọ́. Àwọn náà ni wọ́n yọ ọ́ nígbà tó ń ṣèjọba kẹ́ ẹ mọ́ bá mọ̀ tàbí ilẹ̀ bàbá yín ṣe jẹ́. A sì rọ́mọ tiwa kankan tó ṣèjọba tó dá history padà. Gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n ń dojú kọ. Ṣé ìmọ̀tara ẹni nìkan kò fẹ́ kógo jà wá báyìí? Ṣé àwọn tó ń pè fún ìran orílẹ̀-èdè Yorùbá ṣé wọ́n jẹ̀bi báyìí? Àwọn ìran kan nínú àwọn orílẹ̀-èdè kan ń kógun jà àwọn ìran míì. Báwo ni wọ́n ṣe fẹ́ bọ́ nínú wàhálà tá à ń sọ yìí? Ta ló máa dáàbò bò wọ́n? Ta ló fẹ́ dáàbò bò wọ́n? Wọ́n ní ẹ jẹ́ káwọn dáàbò bo ara wọn. Ẹ fàyè sílẹ̀. Àwọn tó ń gbìyànjú àti dáàbò bora wọn, ẹ tún mú wọn lọ́daràn. Ẹ tún gbẹ́sẹ̀ lé dúkìá wọn. Ẹ lé wọn sókè òkun. Àwọn tó wá jẹ́ ọ̀daràn gangan tí ń fojoojúmọ́ pààyàn, mélòó lọ́wọ́ ti tẹ̀ tẹ́ ẹ gbé lọ ilé ẹjọ́? Ṣùgbọ́n tí ẹ bá jí ọmọ alágbára gbé, tí wọ́n jí ìyàwó alágbára gbé, kó tó 24 hours ẹ rí wọn gbàálẹ̀. Ṣé kò lọ́wọ́ kan nínú? Ṣé àbòsí ò sí ń bẹ̀? Ṣé ká gbà pé fẹ́ fẹ̀mí wa ṣòfò ní ká kúkú fi ẹ̀mí wa lélẹ̀ fún yín? Torí ńgbà tí wọ́n bá mẹ́mí aráàlú tán, tiyín ló máa kú. Wọ́n à ní jẹ́ ẹ lọ ibì kankan débi pé lọ múra ogun padà. Ẹ̀ ń ṣèjọba, orílẹ̀-èdè Nàìjíríà ń bàjẹ́, àwọn ìlú míì ń kó nǹkan ìjà ogun wọ̀lú allegedly bí wọ́n ṣe sọ. Tó bá jẹ́ lóòótọ́ lárábìnrin yẹn sọ, èmi ò wá pèpè ogun o. Èmi ò kọ́ aráàlú
síjọba o mo wá sọ fún ìjọba ni pé ojúlàlá kan fi sọ́rí torí wọ́n lè má mọ̀ wọ́n lè má rẹni sọ fún wọn wá láti dá àyà já àwọn ènìyàn ṣùgbọ́n kò dìgbà tó bá ṣẹlẹ̀ tán ká tó máa wá sọ wípé ó mọ̀ ṣe o ogun ò dàbí ẹ̀kọ ogun ò dàbí iyán ogun ò dàbí àkàrà tó bá jẹ́ wípé àwọn ọ̀ràn yòókù múra ogun ńlẹ̀ ní àlògùn ò ní kó wọn ṣùgbọ́n kò sí wàhálà kò sí tó jọ́lẹ̀ máa sọ fún wa ẹ̀yin ìjọba yìí bẹ́ẹ̀ mẹ́wàá wà o àrùn ojú ni o kì í ṣe àrùn ọmú o àwọn kan múra láti gbalẹ̀ àwọn kan lẹ́tọ̀ọ́ ju àwọn kan lọ sì yọ àwọn ọ̀ràn yòókù tí wọ́n lẹ́tọ̀ọ́ yìí tí ìyà ń jẹ yìí sì yọ wọ́n kò lóko ẹrú kó ní kálukú dọ́mù yẹ́ ẹ̀ gbé ká wá gbà pé a fẹ́ jẹ́ ọ̀kan ṣoṣo léyìí tí ìbá dára jù tá a bá fi ìfẹ́ ṣe bí kì bá dà ẹ̀yin olórí ǹjẹ́ ẹ ráyè láti pe ìpè ìfẹ́ ṣé ẹ pe ìpè ìfẹ́ ṣáwọn tí wọ́n dá wàhálà yìí lẹ̀ ẹ jẹ́ ká gbọ́. So they have to tell me that I should not go tó gbà tó wá fi gbogbo nǹkan yẹn hàn mí ẹ̀rọ ọlọ́mọ bà mí ẹ ṣàánú ẹ jọ̀ọ́ ní tó bá ti ń gbọ́ fídíò tó bá ti ń gbọ́ díò yìí mo máa padà ṣe fídíò ẹ jọ̀ọ́ ẹ bá mi forward ẹ sí group anywhere ẹ jọ̀ọ́ ẹ má sùn mo rí ẹ̀rọ ọlọ́gbà mi ilé jẹ́ mi ilé mú pé Nàìjíríà lélẹ̀ wọ́n ní kan wọlé níjẹta ìgbà ẹ bá dẹ̀ wọ àwọn tó ṣe lóòdù wọn ni wọ́n lóòdù lọ́wọ́ èyí tí ó jẹ́ kí n ṣe fídíò ni wípé wọ́n ń tọ́ ìpè kan jọ fídíò yẹn kan send ẹ̀ fún mi wọ́n ní no wọ́n ní it's a secret nobody can know wọ́n ní wọ́n fẹ́ sọ Nàìjíríà di mi mọ bó ṣe sọ ní because Arabic ló ń sọ àjọ ń sọ but nǹkan tó sọ yẹn mọ ìdí sàbọ̀ mi mọ bí màá ṣe sọ ní English pé wọ́n fẹ́ sọ Nàìjíríà di center àwọn àti bí Saudi Arabia ló ṣe wà yẹn bẹ́ẹ̀ ló fẹ́ sọ Nàìjíríà dà ẹjọ́ nítorí Ọlọ́run ẹnikẹ́ni tó bá ti gbọ́n fún kí ẹ bá mi forward ẹ̀ sí ẹ bá mi forward ẹ̀ káàkiri àgbáyé kó kọ àwọn politician wa lára kọjọ kọ́ múra kó ti dé ẹni èèyàn sọ̀rọ̀ pé kí ni o kì í ṣe ọ̀rọ̀ pé lẹ́yàmẹ̀yà èmi Kristẹni èmi Mùsùlùmí ẹjọ́ ẹ̀yàn Odùduwà ẹjọ́ tó ń bọ̀ yìí yóò lágbára ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ké pẹ̀lú tó àwọn ìjọba bá mọ̀ kó wọ́n lè ṣe kánjọ kan bá wa ṣe ẹ ṣàánú o ẹ ṣàánú nítorí Ọlọ́run ẹ ṣàánú o ó dùn mí pé bóyá dátà ẹni àbí network èyí tí ò bá jẹ́ ń bẹ̀ tí n bá ti láǹfààní àti tẹ̀síwájú màá tẹ̀síwájú lórí ẹ̀ ṣe rí nígbà míì mi ò mọ bí àwọn ìjọba wa ọwọ́ tí wọ́n fi máa ń mú nǹkan ni mi ò mọ̀ bí wọ́n ṣe gbọ́ yìí kànrànkàn ṣèwádìí nǹkan tí àwọn tó ń tẹ̀lé wọn torí olórí ìjọba lè má mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tí wọ́n máa sọ ni pé irọ́ ni fake news ni kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ bí nǹkan bá wà bọ́ sórí tán style àwọn ọmọ orílẹ̀-èdè yìí nìyẹn kán ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri wọn ò ní mọ̀ wípé ó yẹ káwọn kíyèsára irú tárábìnrin yìí sọ yìí mo rò pé ṣe ló yẹ kán wá kán bá sọ̀rọ̀ báwo lọ̀rọ̀ yẹn ṣe rí báwo lọ̀rọ̀ yẹn ṣe rìn báwo ló ṣe jẹ́ láti dáàbò bo àwọn ìran wa èmi ò lè sọ wípé kí àwọn tó ń pè fún òmìnira ara wọn kán má pè fún òmìnira ara wọn mọ́ o nítorí pé n tó ń kálukú bá ní ló fi máa dáàbò bo rẹ̀ ṣùgbọ́n bí tí mo bá dé yìí mo láyọ̀ láti sọ fún ẹ̀yin ọmọ Yorùbá pé ìkà àtọ̀dájú ló pọ̀ nínú yín olè oníjẹgúdújẹrá ló pọ̀ nínú yín ọ̀dàlẹ̀ ló pọ̀ nínú yín onílara ló pọ̀ nínú yín torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ irú àsìkò yìí àsìkò tó yẹ kẹ́ ẹ wà níṣọ̀kan ká wà níṣọ̀kan ni ṣùgbọ́n èmi ni ti lágbájá èmi ni tẹ̀mọ́dò kò jẹ́ ká wà níṣọ̀kan kí la tún fẹ́ kọ́lọ́hún ṣe
gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún wa ní ti dáadáa ṣùgbọ́n bó la fi sí a ti fi ọ̀kánjúà olè a ti fi bàjẹ́ a ti fẹ́ kógun jára wa. Arábìnrin tó ń sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ púpọ̀ mo sì ń bọ̀ ó sọ̀rọ̀ púpọ̀. ẹ̀yin ọba àti ìjòyè àti leaders and elders àti gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ bá ti jágbàgbà tẹ́ torí Tinubu owó tí Tinubu tó ń gbé fún yín tí ẹ lè sọ̀rọ̀ sókè torí ambition èèyàn kan tí ẹ lè sọ̀rọ̀ sókè ẹ fẹ́ fi pa 60 million ọmọ Yorùbá run. Ọ̀run bó ṣe bí màmá yẹn ṣe sọ ọ̀run ìyàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ohun tó bá dé bá ojú ó máa dé bá imú ni kò síbi táyì náà fẹ́ sá lọ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ gbogbo àjọ máa wà nínú ẹ̀ ní títí ló máa le jù tó bá délẹ̀ tán títí ló máa le jù Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ torí pé eyín tẹ̀ ń jẹ lẹ́nìí ẹ ronú ọjọ́ ọ̀la ẹ ronú àtúbọ̀tán ẹ ronú ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ torí àtẹnujẹ owó tó ń gbé fún yín ẹ sọ̀rọ̀ ayé di coward ní ògùn yìí òmùrún sọ̀rọ̀ ni o ẹ lè sọ̀rọ̀ sókè ojú yìí ògbóyin ló máa rí ojú ògbóyin ló máa gbọ́ ó máa gbó agbó bá tún ṣẹ̀jẹ̀ ni ẹ wá wò kí n fi fídíò yìí kí n fi kí ohun tí ìyàwó àìtán sọ lẹ́yìn àwọn Fúlàní bó ṣe ń wọlé wọ́n wọlé tó bá wọlé bó lọ́nà wọ́n máa ráṣìíra ni ní àdìmọ́tọ́ ẹ wá wo Fúlàní tó ń wọlé bí 100 lọ rí báyìí ní ìsìnkú wájà wọn padà kí ló wá ṣe ó dà. ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin kábíyèsí lọ́tún lósì ìtàn ní kò kò bò yín kò bọ̀ o ìgbà abẹ́rẹ́ lẹ̀ ń bọ̀ káàkiri ẹ̀yin kábíyèsí wa kábíyèsí oríṣiríṣi là ń gbọ́ nípa yín àsìkò tó yẹ ká máa gbọ́ àwọn ìgbọ́kùgbọ́ nípa yín kọ́ leléyìí kò tí ẹ̀ yẹ kọ́ bàálù wà nú ẹni tí wọ́n máa gbọ́gbọ́kùgbọ́ ń pẹ́ ó yẹ kẹ́ ẹ kíyèsára ààbò àdúgbò yín ló yẹ kẹ́ ẹ nísìnyí gbogbo nǹkan táwọn èèyàn ń gbọ́ ń pa àwọn ọba àwọn ìwà tẹ́ ẹ wù tẹ́ ẹ sórí adé di orí ìtẹ́ fi ń kólẹ̀ káàkiri wájú àwọn gómìnà tẹ́ ẹ sórí adé di tẹ́ fi ń gba kọ́ńtrátì kiri tẹ́ ẹ sórí adé di orí ìfìlà tí ń lọ patí gbogbo ìgbà ṣé yẹn ló kàn báyìí ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tó yẹ kó dáàbò bo àdúgbò yín sódìgbà tí wọ́n bá pa àwọn tẹ́ ń jọba lé lórí tán tẹ́ bá pa wọ́n tán wọ́n wọlé tọ̀ yín náà ọba tó ń yan aráàlú jẹ àwọn tá à ń gbọ́nù ọba tó ń fini joyè tí ò yẹ àwọn tá à ń gbọ́nù èmi ò ṣe tá àti dákọ̀ ọba o torí mi ò ṣe tá àti tẹ̀ sí yín lójú ìdí ni pé àwọn tó ń tẹ̀ sí yín lójú yẹn wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe o mi ò bú wọn o nítorí pọ́rọ̀ yín ò gbójú bọ̀rọ̀ àwọn ìtàṣírí ẹ̀jú la ṣì ń rí ọba tó lu jìbìtì ń lu òyìnbó ọba tó wà lórí àpèrè tó ní ẹ́míà lòun nílẹ̀ Yorùbá ọba tó ń fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ ọba tó gẹṣin obìnrin tó fẹ́ fi ba yé ara ẹ̀ jẹ́ àtàwọn ọba tó ń gbalẹ̀ onílé káàkiri ṣẹ́yìn lè fẹ́ dáàbò bò aráàlú àbẹ́yìn lè fẹ́ pa aráàlú jẹ tó bá jẹ́ lóòótọ́ lọ́rọ̀ tí wọ́n ń sọ yìí mò ń bọ̀ tó bá jẹ́ òótọ́ wàhálà dé o. tí a gbọ́dọ̀ dìde láti ṣe rálì kérò pọ̀ kí èrò pọ̀ wà lára nǹkan tí àjọ àgbáyé tó ń béèrè fún kì í ṣe rálì lásán ó ní nǹkan fẹ́ mú jáde nínú rálì yìí ẹ jẹ́ ká dìde ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde àwọn bàbá yóò ráyè títí wa wọn ò nífẹ̀ẹ́ wa ṣé tẹ̀ rí àwọn ọba tó yẹ kó sọ́pọ̀tì wa yìí mi ò kú ní bú yín èmi bú yín èmi ò kú mọ bó ṣe ń búyàn nǹkan máa ń sọ̀rọ̀ yín àwọn ọba tó yẹ kó sọ́pọ̀tì wa yìí tí wọn ò sọ́pọ̀tì wa àwọn fúnra ara wọn alátẹnujẹ ni wọ́n ń gbowó lọ́wọ́ àwọn Fúlàní àwọn fúnra ara wọn Ọlọ́run ọba wọ́n sọ́pọ̀tì àwọn Fúlàní ẹ wá gbọ́n tí Fúlàní kan sọ ẹ wá gbọ́n tí Fúlàní kan sọ tó kò parọ́ mọ́ wọn láti ìgbà tó dẹ̀ ti sọ ààrẹ ọba kankan tó jáde tó sọ pé kò rí bẹ́ẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ Fúlàní àtẹnujẹ tó bá délẹ̀ tán ẹ wo ẹ ní dúró fíìmù tó gùn yẹn ẹ̀yin gan ní dúró wò tán ẹ wá gbọ́n tí kan náà àwọn Fúlàní yìí sọ
Did you know that 95% of the Fulanis that you are seeing in your village will you always use to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulani that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I see it to go, they used to pay your traditional rulers. So we used to pay the money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if like we will just pass, they will not collect them. But if we will come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers serious amount. I know I see some people are saying we are going around with in the bushes that we do it, not one. Which I say we used to pay for it. Ask your traditional rulers. I said we used to pay them. If we will spend like 1 to 2 to 3 months, we'll go and find it, we'll give them money they collect before we get. So stop saying we are going around with our account in the bushes and we're not giving you anything, which is this one. We are paying, I say, now. ṣẹgbọ́n bó ṣe bá wa sọ̀rọ̀ lórí ilẹ̀ wa ó dẹ̀ ti sọ pé torí pàtí jẹ́ nàìjíríà freedom of movement wọ́n lè rìn yes ó ti pé ogun ní nàìjíríà ogun nàìjíríà ìdí nìyẹn tẹ́ bá ti jẹ́ kí gbogbo aká jáde ká pọ̀ jìbà ká ṣe rálì ká lé wọn kúrò ojúbọ̀rọ̀ kan la fi ń gbọmọ lọ́wọ́ èkú rẹ̀ fúlàní ò ń ṣe ara wa ọ̀tọ̀ wọ́n wà alárìnkiri ni wọ́n àwọn abámàlú fún àwọn àfikàn fọ́rí àwọn ọmọ àlè àwọn ọmọ tí ò lóríkì àwọn tọ́lọ́run ti fi bú àwọn tọ́lọ́run ti fi rí àwọn tọ́lọ́run ti jẹ́gun fún wọ́n rìn kiri ni ajogun ni wọ́n ń fẹ́ gbalẹ̀ wa ni ẹ jẹ́ ká fi rálì ká ṣe rálì ká pọ̀ ká fi lé wọn wọ́n ń ṣe ara wa tètè fúlàní ò ṣe ara pẹ̀lú àwọn ọmọ. níbi tí arábìnrin yẹn bá ọ̀rọ̀ yẹn dé ọ̀rọ̀ tó sọ ń sìn pé fúlàní kì í ṣe ara wa ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ ìran yorùbá ni wá ìran fúlàní ni wọ́n ìran ìgbò wà ní orílẹ̀-èdè nàìjíríà tí kò yẹ kó sí wàhálà kankan arábìnrin yìí ní wọn kì í ṣe ara wa ìbéèrè mi sí yín nìyí ṣé ara wa ni wọ́n ṣé ẹbí wa ni wọ́n ṣé márèèjì àpàpàǹdodo tí wọ́n fi so wá pọ̀ yẹn ṣó wọ́ọ̀kì ṣó ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ ṣé ká kọ̀ǹtínú láti jọ wà tí ò bá ṣiṣẹ́ tí ẹ sì fẹ́ kógun jà wá táwọn olórí wa àwọn bàbá wa tí wọn ò sì rí nǹkan kan ṣe sí nítorí olè nítorí ọ̀kánjúà nítorí àtijẹ tí wọ́n sì ń wò wípé kíkú máa pa ọmọ Yorùbá kíkú máa pa ìran wọn kí lọ́nà àbáyọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mo kí yín dáadáa ẹ kú iṣẹ́ takuntakun èmi mọ̀ pé ẹ ní wòran kí àjẹ ọmọ Yorùbá gbé torí mo mọrú ọpọlọ tẹ ẹ ní ṣùgbọ́n kẹ́ ẹ wá lò ó ló dáa jù lásìkò nítorí gbà tó bá ń yẹni lèèyàn ń kúrò lójú ijó ẹlòmíì lò 30 ọdún láyé ó yẹ ju ẹni tó lò 100 ọdún lọ bẹ́ẹ̀ bá ní dandan ọdún 8 ilẹ̀ fẹ́ lò ó ṣeé ṣe bẹ́ẹ̀ láàrin àwọn olóṣèlú ṣùgbọ́n kí ni ó ṣẹlẹ̀ láàrin ọdún 8 yẹn ṣé n tí ó ṣẹlẹ̀ yẹn máa tún orúkọ yín ṣe ni ṣó tún máa tún ṣe nídàkejì ìtàn lẹ̀ ń kọ sílẹ̀ àwọn tó ti ṣèjọba sẹ́yìn ti kọ ìtàn gbogbo wa la ti rí o irú ìtàn wo lẹ̀yin ń kọ sílẹ̀ báyìí kógun mọ́ jàlú làwa ń pariwo ẹ fura ìfura lóògùn àgbà àwọn tó wà lẹ́yìn yín wọn ò ní sọ ohun tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti gbàbọ̀dè nínú ìjọba yín wọn à ní bá yín sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan fẹ́ kẹ́ ẹ ṣubú ni ẹ lajú o tí ń bá ní kò sí wàhálà kò sí nǹkan kan ẹ má jẹ́ ó dìgbà tó bá búrẹ́kẹ́ ìkà ló pọ̀ nínú àwọn tẹ́ ẹ kó jọ kò síṣẹ́ kankan tí wọ́n ń ṣe ju pé wọ́n fẹ́ gbowó wọ́n fẹ́ kówó kán dẹ̀ kúrò ńbẹ̀ orúkọ ti Tinubu ò bá rí bákan kò kàn wọ́n nígbà tí ìṣe àwọn ni wọ́n sọ pé wọ́n ṣèjọba tó bàlú jẹ́ ṣé wọ́n pè yín wọlé rí àbá ń wọlé tì yín wọ́n sọ àrà táwọn Fúlàní yìí ń dá fúnra Yorùbá ṣé ẹ̀ ń ka pépà ṣé ẹ̀ ń gbọ́ròyìn tó bá rí bẹ́ẹ̀
tí ẹ̀jẹ̀ dẹ̀ ń ràn ní vein yín, mo béèrè ní o, kí lọ́nà àbáyọ? Ṣé bá ṣe máa bá lọ rèé? Ṣé márèèjì àpàpàǹdodo yìí ṣó work? Ṣó sì máa work? Àbí divorce ló máa padà gbẹ̀yìn ẹ̀? Nígbà wo ni divorce fẹ́ gbẹ̀yìn ẹ̀? Ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re, ẹ̀yin ajìjàǹgbara, èmi ò fẹ́ dákọ ẹgbẹ́ ajìjàǹgbara kankan o, ṣùgbọ́n bá a bá dákọ wọn náà kò sí tí ó ṣẹlẹ̀. Àwọn Àgbẹ̀kọ̀yà, OPC, ẹ ti ní láìlábọ́lá kan ò pọnmọ rí, ẹ mọ́ wòran o, ẹ jẹ́ kórúkọ tí náà ní ìparire o. Ẹ jẹ́ ká mú inú igbó wa ká ṣọ́ dáadáa. Ẹ jẹ́ kó àwọn akíkanjú ká ràn wọ́n lọ́wọ́, ká sọ̀pọ́ọ̀tì wọn. Igbó tí ń bẹ ládùúgbò rẹ yẹn, àwọn igbó tí ń bẹ nínú ìlú rẹ yẹn, àwọn wo ló wà ń bẹ? Kí ni wọ́n ń ṣe? Nǹkan sùtá wo ló wà ń bẹ? Àwọn nǹkan tá a nílò lásìkò eré o, kó mi kó mọ̀ bá àti ẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Àwọn tá a pè láṣíwájú yìí, àwọn tá a pè náà bàbá wa yìí, ṣé wọ́n nífẹ̀ẹ́ wa? Àwọn ọba yìí, mi ò ní gbogbo wọn. Tí n bá ń sọ̀rọ̀ ìjọba, mi ò ní gbogbo èèyàn. Gbogbo ọ̀rọ̀ tí n bá ń sọ, mi ò ní gbogbo èèyàn. Ṣùgbọ́n a ní kànda tó pọ̀ ju àwọn èèyàn rere lọ. Ọlọ́run ló sì mèèyàn rè, ṣùgbọ́n àní dákẹ́ o. Ogun ti dé. Wọ́n ní wọ́n ti ń kó nǹkan ìjà ogun wọ̀lú. Ṣé ẹ fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ́lẹ́sìn kan ni? Ṣó ṣe é ṣe ṣá? Ṣẹ́ẹ̀sì kan ló ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ìjọba wa, ṣé ìṣepógun lẹ fẹ́ dálẹ̀ tẹ́ bá ń wòran? Ẹ má jẹ́ kógun wọlé tọ̀ wá o. Ẹ má jẹ́ kógun wọlé tọ̀ wá o. Àwọn ará bí fẹ́ gbalẹ̀ wa. Ẹ mọ̀ tán wọn, ẹ mọ̀ wá wọn. Àwọn Haúsá wọ́n láwọn ń ṣe Fúlàní, wọ́n sì ti gbẹ̀mí gbogbo wọn tán. Ẹni tó bá mọ̀ tán á mọ̀ pé Haúsá ò lẹ́nu lórí ilẹ̀ wọn mọ́. Ṣé tó bá yá nìsín ẹ fẹ́ ká máa ní Yorùbá Fúlàní, Ìbàdàn Fúlàní, Olúyọ̀lé Fúlàní, Abẹ́òkúta Fúlàní, Olúmọ Fúlàní, Ìjẹ̀bú Fúlàní, báwọn Haúsá Fúlàní ṣe wà? Ẹ mọ iye ọdún tí wọ́n fi wà ní abẹ́ oko ẹrú àwọn Fúlàní kan tó máa yarí pé àwọn kì í ṣe Haúsá Fúlàní mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ àwòrán o. Ẹ má jẹ́ kógun jà wá o. Ẹ má jẹ́ kógun ó wọlé tọ̀ wá o. Ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ o. Àìrìn lọ́wọ́ ejò ní jọmọ ejò níyà o. Bọ́ká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé. Tágbà òjò là ń wọ́ ruru bọ̀ lẹ́yìn wọn, kò sẹ́ni tí ó jọmọ ejò níyà o. Òṣùṣù ọwọ̀ ní sì gbálẹ̀ kó mọ́. Gàgà ọwọ̀ kò sí ní tó lè ṣe o. Ìgbà ẹ̀kẹ́ ní dáwọ́ ti lé o. Ìgbà aláàmù ní dáwọ́ ti ògiri o. Ẹ jẹ́ ká wá nǹkan ṣe o. Ẹ tètè péra wa lógún lọ́gbọ̀n ládùúgbò. Ẹ̀yin chairman CDA ládùúgbò, ẹ̀yin ọba ládùúgbò, ẹ̀yin baálẹ̀, ẹ máa mú okùn ààbò àdúgbò yín kó lè dandan o. Àwọn inú igbó wa, bí ò bá sí aṣọ́gbó mọ́ bíi tayé àtijọ́, ẹ má jà àwòrán o. Kó mọ́ dìgbà tó bá pọ̀ tá à ní lè rẹ́ lásòmí ẹ mọ́. Ṣeun Agboola lórúkọ tèmi o, láti Jùgbà Master Online Channel. Òdodo ọ̀rọ̀ ò ní ká mọ́ sọ̀hún o. Ẹni tí ò bá ní gbọ́ ni ò ní gbọ́. Ṣùgbọ́n ẹ má jẹ́ ó di ìgbẹ̀yìn ní dolóko àdá káyé òwò ọmọ bá polúkúrú musu. Wọ́n fẹ́ gbalẹ̀ wa ni o. Ogun ni o. Ọlọ́run ní jẹ́ arógun o. Béèyàn bá rógun yóò mọ̀ wípé Ọlọ́run ò kọlà.